Ibudo ìtọ́jú àrùn COVID-19 ní Kwara jóná, ọ̀pọ̀ dúkìá ló ṣòfò. Títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí, kò sí ẹni tó ti mọ ohun tó ṣokùnfà ìjàmbá iná tó jó wọ́ọ̀dù 6 nílé ìwòsàn ibùdó ìtọ́jú COVID-19 tó wà ní Sóbí Alágbàdo nílùú Ìlọrin lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù kínní yìí, èyí tó fi ọ̀pọ̀ dúkìá ṣòfò. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn gómìnà Malam Rafiu Àjàkáyé fi síta lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ló ti ní nǹkan bíi aago 9 alẹ́ kù fẹ́ẹ́rẹ́fẹ́ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ní ìjàmbá iná kan wáyé tóun sì gba ìpè pàjáwìrì pé ibùdó ìtọ́jú àrùn COVID-19 tó wà nílé ìwòsàn Alágbàdo lágbègbè Sóbí nílùú Ìlọrin gbiná tí wọn kò sì tíì mọ ohun tó ṣokùnfà iná ọ̀hún, ṣùgbọ́n àjọ panápaná tètè kápá iná yìí, àwọn sì dúpẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà kò mú ẹ̀mí kankan lọ. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ ohun tó ṣokùnfà ìjàmbá iná náà níbi tó ti ṣẹlẹ̀. Alukoro iléeṣẹ́ panápaná nípínlẹ̀ Kwara, ọ̀gbẹ́ni Hassan Hakeem Adékúnlé fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn gba ìpè pàjáwìrì láti agbègbè Sóbí nílùú Ìlọrin ni pé ibùdó ìtọ́jú àrùn COVID-19 èyí tó wà nílé ìwòsàn Alágbàdo ń jóná. Nígbà táwọn sì gúnlẹ̀ síbẹ̀ náà làwọn bá wọ́ọ̀dù 6 ní ibùdó ọ̀hún tó ń jóná lọ́wọ́ táwọn sì pa iná ọ̀hún. Ó ní àwọn aláṣẹ ìjọba tó fi mọ́ akọ̀wé ìgbìmọ̀ aláṣẹ ilé ìwòsàn náà dókítà Abdulrahim Malik gbóríyìn fún àjọ panápaná lórí bí wọ́n ṣe tètè kápá iná ọ̀hún. Adarí àjọ panápaná nípínlẹ̀ Kwara, ọmọọba Falade Jona Olúmúyìwá ti gba gbogbo olùgbé ìpínlẹ̀ yìí nímọ̀ràn láti máa ṣọ́ra ṣe lórí gbogbo ohun tí wọ́n bá ń ṣe lójoojúmọ́ kí wọ́n sì máa yàgò fún ohunkóhun tó lè ṣokùnfà ìjàmbá iná. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.